gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí ètò àmásọ ìbò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti lórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì látọ̀dọ̀ àwọn Remimatics ọkọ̀ làwọn ń tà kẹlẹ̀ ọ̀rọ̀ kọ̀ lọ́dọ̀ wọn àti ilẹ̀ láti Leisure Court ilẹ̀ ni wọ́n ń tà wọ́n ń talẹ̀ wọ́n ń talé wọ́n ní tẹ́ bá ti lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ní orí ètò yìí ẹ máa gba ilẹ̀ ní Àbújá tó wà ní o òǹtẹ̀ wà lórí ẹ̀ tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ilẹ̀ ẹ̀ kúrò l'Àbújá ẹ̀ wá sí Àkúrẹ́ ẹ̀ máa gbalẹ̀ ní Àkúrẹ́ Leisure Court wọ́n wà l'Óṣogbo wọ́n wà l'Àbújá wọ́n wà l'Àkúrẹ́ wọ́n wà l'Ékòó kí ló bá yín yà yìí katakata Kóredé ló ya katakata fún yín katakata yìí làwọn bá yín yà katakata ni Remimatics wá gbé fún yín ká ẹ lè fi máa falẹ̀ tẹ́ bá gbà ìyẹn ò dùn tó. kò sọ́kọ̀ tí màá fi ṣe fàájì tí katakata ṣe jẹ́. ẹ rí ṣe ráyè o ṣe ráyè o sókò le ọwọ́ òkun ló wà àwa ń ṣe tiwa ẹ̀yin ń gbé kẹlẹ̀ ní katakata láti fi ilẹ̀ tó fẹ́ fún yín wọ́n ti fà á. rárá o ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ló ẹ ṣe jàre. ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ẹ má bínú ẹ fi yá mi ẹ gbàgbọ́ pé mi mo ṣẹ̀yìn ẹ fi yá mi ẹ má bínú ṣẹ́gbọ́ kíní ló yẹ kán ọkọ̀ tó ń lo ná torí ọ̀nà tẹ́ débi tílẹ̀ yín wà kí lẹ wá nílò láti ṣe kẹ́ dá ìbéèrè mẹ́wàá kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́ dẹ̀ mú nǹkan yín dáadáa lẹ́yìn ìṣẹ́jú péréte báyìí kẹ́ gba kẹ́ máa gbé ọkọ̀ yín lọ ilẹ̀ yín àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan tó bá tọ́ kẹ́ bá ṣètò yìí o kẹ́ wà lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kí ẹ ṣe kẹ́ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá àá fún yín nílọ́po owó lọ́nà méjì lẹ́yìn ètò ṣùgbọ́n tẹ́ bá ṣe àmúlùmálà tó pọ̀ gan kẹ́ wà ní ẹgbẹ̀rún mẹ́wàá àní kẹ́ máa mú lọ ìyẹn náà tó àbí ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n tinú yóò bá dùn tẹ́ni ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tó kù tẹ́ bá ṣe ń dáhùn wọn owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè ẹ ṣáà kí ni èwo kí lẹ̀ ń rò. tó kù dé ọ̀pẹ tẹ́ fẹ́ fún mi ròyìn náà. kí ni ṣé ẹ̀yin gbàgbọ́ pé ẹ máa débẹ̀ ni ẹ jẹ́ á bẹ̀rẹ̀. ká bẹ̀rẹ̀ má sọ̀rọ̀ jù Pàṣọ kí ló kọ yín ìlú mọ̀ká ni o kí ló kọ yín ẹ tún wo orúkọ yín tì mí. orúkọ yẹn. kí ló kọ àbísọ yín. orúkọ àbísọ mi Ọládipúpọ̀ Akéwúṣọlá. Akéwúṣọlá Ọládipúpọ̀ Akéwúṣọlá láti wo lẹ ti wá. àti ìlú Ìjẹ̀bú. Ìjẹ̀bú. Alárẹ̀. Ìjẹ̀bú èwo ń bẹ. Ìjẹ̀bú Ìṣọ̀yìn. Ìṣọ̀yìn. Ìjẹ̀bú Ìṣọ̀yìn kò jìnnà sí Ìjẹ̀bú Òde. ẹ gbà dáadáa. kò Ìjẹ̀bú Ìṣọ̀yìn kí lẹ lè sọ fún wa nípa Ìjẹ̀bú Ìṣọ̀yìn. nǹkan méjì ṣá ló máa ń ran yín sí èèyàn lórí ètò yín èyí tí mo mọ̀. àkọ́kọ́. Ọlọ́run á máa ran yín sí èèyàn. èṣù náà dẹ̀ máa lò yín lọ́pọ̀lọpọ̀ gbà sáwọn èèyàn. mo wá fi títóbi Elédùà mo fi bẹ̀ yín mo ti sọ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù Olódùmarè ni kó rán yín sí mi ẹ má jẹ́ kí èṣù kó lò yín sí mi. bàbá mi kí la gbé kí lẹ jù. ọ̀gá wa kò yé mi náà. mo kàn béèrè ìbéèrè lọ́wọ́ yín ni o
mo ní kí lẹ lè sọ fún wa nípa ṣé mo Ìjẹ̀bú Ìṣọ̀yìn dáadáa ni ìlú dáadáa ni a máa ní àwa lọmọ Ṣadérinrin Ẹlẹ́wà ẹ jẹ́ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ torí mi ò fẹ́ sọ̀rọ̀ ju ẹ ṣàánú mi ẹ já lọ síbi ọ̀rọ̀ eléyìí ló jẹ́ mi lógún ilẹ̀ ọkọ̀ àtowó gbogbo èyí tó dẹ̀ kù ẹ fẹ́ gbọ́ àdúgbò lẹ́ẹ̀ jẹ́ máa ṣe fàájì mi ẹ ṣàánú àwọn tó ní mi olóòtú ẹ jọ. Bàbá mi mo fẹ́ràn yín gan mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ṣùgbọ́n ṣé mo fẹ́ mọ̀ nípa ìlú yín ká lè mọ bí bóyá ká lọ bóyá. ẹ máa gbóhùn mi sílẹ̀ lẹ́yìn ètò lórí ìyẹn ẹ jọ. rárá gbogbo èèyàn ló ń wò yín sìn adékẹ́ta lu yín káwọn èèyàn lè mọ̀ nípa ìlú yín. wọ́n ti mọ̀ wọ́n mọ̀ ẹni ò gbọ́ rí. ẹ̀dẹ̀ ló wà nítòsí Ìjẹ̀bú Òde ṣe fẹ́ ya ọmọ ní ṣe ní báyìí ẹ jọ̀ọ́ Elédùà mo fi bẹ̀ yín. ẹ mèrè ṣe gan. mi mèrè ṣe. kò tiẹ̀ mèrè ṣe Ọlọ́run má ṣe mí bẹ́ẹ̀ o gbogbo wa kọ́ Ọlọ́run má ṣe wà bẹ́ẹ̀ o. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe àyè ọpẹ́ yọ. ṣé mo rí yẹn ẹ ń gbọ́ orin. mo máa ń gbọ́ mi ò lè kọ àfi kíkọ rán mi. àti rí bẹ́ẹ̀. ẹ ṣe sá. báyìí. morogo kọjá a máa gbé bí àdá bí ìbọn wá sórí ètò náà. bàbá mi Àbújá lẹ kúrò ọkọ̀ ló lọ Àkúrẹ́ sì wà o ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ló lọ 1,500 sì wà o ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká máa dúpẹ́. àbí bàbá ṣe gàdégà ká máa dúpẹ́. bá ń fún ọ ní ìbéèrè àkọ́kọ́. ṣé ẹ̀ ní dá ìbéèrè yìí a sì orí ẹ̀ pé sísì. ẹgbẹ́ kúrò lẹ́nu òǹkà ké ló bàbá mi ẹ jẹ́ wo mo fẹ́ràn bóun ṣe wálẹ̀ ẹ̀yà yìí gan 1,340 kíni. mo rí ọ̀kan ẹ̀ta ẹ̀rin àti èje. mo rí níbẹ̀. ẹ rí níbẹ̀ ẹ pẹ̀lẹ́ ó yá. kí n kà. ẹ tí ì sọ nǹka. òǹkà. ní ẹ bá ń sọ ẹ ti sọ lẹ́ǹkan. kí ni 1,000 ní Yorùbá. ẹgbẹ̀rún. ẹgbẹ̀rún mélòó. ẹgbẹ̀rún kan. kí ni 300 ní Yorùbá. mi ò irọ́ mi ò ẹ má ṣe jàǹbá mi ò sọ o mo ní tírímìsìríyù èèyàn orúkọ ni. tírí lẹ́dà. àdàfún yín lẹ pè é pé tìsàlẹ̀ mi lè pè tìsàlẹ̀ yẹn. tírí ṣe é fẹ́ràn tírí lẹ́dà. ẹ wo ẹ jẹ́ ká eléyìí gangan ni eléyìí ẹ jẹ́ kí Elédùà rán yín sí mi. ó dáa 300 kí ni 100 ní 100 ogún lọ́nà márùn-ún. bá mi fún mi níwèé àti gègé kan fi kọ̀ọ̀kan 100 kí ni mo pè ọgọ́rùn-ún ní 100 ní kí ni ọgọ́rùn-ún ìyẹn túmọ̀ sí ogún lọ́nà márùn-ún ìyẹn ni 100. mi ò sọ pé ọgọ́rùn-ún. ọgọ́rùn-ún ní 100 200 ní igba. 200 ní igba. 300 ní ọ̀ọ́dúnrún. 400 ní irínwó. 400. Ibo ló wó sí.
ó dáa níyàn. Rárá o kò rí bẹ́ẹ̀ o. Báwo ló ṣe rí? Olùkọ́ mi kò rí bẹ́ẹ̀. 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bẹ́ẹ̀ni ẹ̀ka. Torí 600 ní ẹgbẹ̀ta, igba lọ́nà mẹ́ta, ẹgbẹ̀ta. Igba lọ́nà mẹ́ta ní kíni? Ní nǹkan tẹ́ ẹ pé yẹn. 600. Ṣe ń sọ. Mo lọ léèwé mi ò mọ̀wé. Mo ti kọ́gbọ́n rí mi bẹ́ẹ̀ mi náà mọ̀wé o. Ìwé yàtọ̀ ọgbọ́n orí mọ̀ lọ́jẹ́ bàbá. 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Torí 800 ní ẹgbẹ̀rin, igba lọ́nà mẹ́rin. 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Torí kí ni 1000 wá jẹ́? Ọgọ́rùn-ún. Tí 1000 bá jẹ́ ọgọ́rùn-ún kí ni ẹ wo ọgọ́rùn-ún lélẹ̀. Ẹgbẹ̀rún kan. Mo ti sọ́lẹ̀ nǹkan. Ẹgbẹ̀rún. Ó yá ẹ wá sọ fún mi, ẹ wá sọ nísìnyí kí ni 40? Ogójì. Ọgbọ̀n ní tíbó. Tibẹ̀ yẹn tó wà lọ́kàn yín yẹn. Ó dáa. Ọgbọ̀n ní 30. 40 ní ogójì. Kí ni 7? Èje. Ó máa jẹ́ ìbéèrè keje lé ní. Ìkeje lékè. Kí ni 47? Ìkeje kọ́ ló máa lé. Ó yá kí ló máa lé? Mo rò bí pé ẹgbẹ̀rún. Ó yá ẹgbẹ̀ bó bá ṣe yé yín. Ìbéèrè ẹgbẹ̀rún kan lé ní ọ̀ọ́dúnrún. Ẹ ń gbà. Ó lé ní ọ̀ọ́dúnrún. Ogójì lé méje. Ibẹ̀ mo sọ̀kalẹ̀ sí. Ó yá ní ìsọyìn. Bẹ́ẹ̀ ni sá. Ìkúlẹ̀ abiyamọ. Dámi yọ. Àkúrẹ́ lẹ ti kúrò ẹ ti padà sí sọyìn báyìí o. Ilé làbọ̀ sí mi oko. Àjò lè ju kódìjẹ́ máwèrè wò. Lọ́jọ́ ọjọ́ kan a ó padà sílé. Òdìdẹrẹ́ kì í máa gbé ṣáájú. Ẹni jẹ́ kéèyàn máa ní tẹríba o pẹ̀lú gbogbo wa tẹ́ ń wù yìí. Torí àmì tẹríba ni mò ń fi sí ìgbẹ̀yìn ọ̀rọ̀ lẹ́ ń sọ di wàhálà mọ́ mi lọ́wọ́ yìí. Àmì tẹríba ni kò kí jẹ́ mi ò yájú. Mọ sà tẹ́ sọ yẹn ṣé Yorùbá ni? Ṣé Yorùbá ni? Inú tí ń bí mi ẹja ká má ṣe lọ. Ó yá ẹ dáhùn ìbéèrè. Kí ni ìyàtọ̀ láàrin ìtú àti ìtú remi àti ìtú dòdò? Tóbi fún mi ní ìgò mi. Ìtú. Ìyẹn fẹ́ jọ bíi kọlọ́nfọ̀nù kí ọ̀gá mi. Ọ̀gá yín wo? Mo ti rí. Olúgbénga
ọmọ Adébóyè fẹ́ jọ bí itú bàbá àta. Kí wá ni kí ni itú yẹn? Itú nǹkan tó bóyá nǹkan tí itú nǹkan tó kò yé mi bí màá ṣe gbé kalẹ̀ dáadáa. Itú kí ni? Ẹ mọ̀ itú kó farabalẹ̀ itú. Kí ni ìtù? Ìtù nǹkan tára ẹ̀ balẹ̀. Itú bàbá ìta itú dàbí nǹkan tí ara ẹ̀ ò balẹ̀. Mi ò tí ì ní mo ti ṣe tán. Akọ ewúrẹ́ ni tú. Akọ ewúrẹ́? Ṣé akọ ewúrẹ́ wá balẹ̀ ni? Ṣé ewúrẹ́ wá jẹ́ nǹkan? Èmi tí mo ní nǹkan mo ìfọ̀rọ̀wérọ̀ ni mo sì ń ṣe. Akọ ewúrẹ́ tó gbó tó ti nírùgbọ̀n òun ni itú. Itú nǹkan tó ń jẹ́ itú nìyẹn. Ẹ mọ ìhùwàsí akọ ewúrẹ́ bó ṣe máa ń ṣe òun ni itú táwa máa ń lò fún ìhùwàsí èèyàn. Bí pé àkẹ̀ ni abo ewúrẹ́ tó tóbi jù. Àkẹ̀ ó bàjẹ́ bí òdìkejì itú òun ni àkẹ̀. Tó bá pèèyàn lọ́mọ àkẹ̀ a ní ọmọ àkẹ̀ ni ọmọ tó bàjẹ́ tí ò ń gbọ́ràn tó ọmọ àkẹ̀. Tó bá ní mo máa pitú ọwọ́ mi fún ẹ, ìyẹn ni ó pé mo máa fi hàn ẹ́ bí mo ṣe jẹ́ ìwà ẹ. Ó lè má jẹ́wọ́ ẹranko, ó lè jẹ́ ìwà, ó lè jẹ́ idán tí mo lè pa. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ó máa ń jẹ́ idán tó jẹ́ pé ṣé ó lè ṣe nǹkan báyìí? Ó yé yín? Ní àgbọ́yé. Itú òun ni kéèyàn pẹ̀tù sí nǹkan bíi pé bóyá ẹ ń ṣètùtù. Tù yẹn náà ni kára túyàn. Kéèyàn máa ṣètùtù, ẹ mọ̀, kéèyàn máa wọ́n nǹkan sí nǹkan pé ó yá o, bí mo ṣe ń lọ sórí ètò máa sọ òyìnbó lẹ́ni o, má jẹ́ kí n sọ òyìnbó lẹ́wà débi lẹ́wà ń gbọ́ òyìnbó gbùgbù. Ìtù nìyẹn. Ìdí nìyẹn wá sọ pé ẹ jẹ́ ká lọ pẹ̀tù sí, ẹ jẹ́ ká lọ bẹ̀ẹ́, ẹ jẹ́ ká lọ wá rí àbí ká wá ojú rere ẹ̀. Ìtù nìyẹn. Ìtù àti ìpẹ̀ wọ́n fara pẹ́ra gan. Wọ́n ní wọ́n fẹ́ lọ ṣìpẹ̀ fúnyàn, ìyẹn ni wípé wọ́n fẹ́ lọ bẹ̀bẹ̀. Ẹ̀bẹ̀ ni pẹ̀. Ìtù ni kéèyàn kára èèyàn téèyàn bá bẹ̀yàn ara èèyàn á wálẹ̀ á túyàn lára. Tù náà ni gbogbo ẹ̀, pẹ̀ náà ni ṣìpẹ̀ náà ni. Ó yá, ẹ pẹ̀lẹ́, mo ń kíyìn. Ẹ ṣé. Ẹ̀ẹ̀kan tí ẹ fi nǹkan kan síwájú ẹ ṣe lásán. Ẹ lè sọ pé olùkọ́, olótù, méjèèjì ni mò ń jẹ́ tó bá mi lára mu. Ẹ pẹ̀lẹ́, ẹ jẹ́ n wò. 1348 kí ni ní Yorùbá? Ẹgbẹ̀rún kan ó lé ní ọ̀ọ́dúnrún. Ogójì lé mẹ́jọ. Ẹ ní sùúrù. Kí ni ẹ ti mọ 10 ní ẹ̀wá àbí ẹ kọ́lẹ̀? 20 ní ogún. 30 ní ọgbọ̀n. Ogójì ní 40 àbí? 50 ní àádọ́ta. Àádọ́ta. Tó bá jẹ́ apá Èkìtì, Oǹdó, Ìjẹ̀ṣà wá ní ẹ̀wádọ́ta. Ìyẹn ni wípé ẹ̀wá dín ní ọgọ́ta.
torí 60 ni ọgọ́ta ìyẹn túmọ̀ sí 20 lọ́nà 3 ṣóyè yín ẹ ṣé 70 ni 70 ẹ tún lè sọ ní 80 torí 80 ni 100 90 ni 90 ìyẹn ni 90 torí 100 ni 20 lọ́nà 5 tẹ́ bá fẹ́ kà á nísìnyí kí ni ẹyẹ àwọn nǹkan tó wà lọ́wọ́ yín 1348 48 máa jẹ́ méjìdín ní àádọ́ta mo lọ gbé ó ti yé mi. ó yá mú gbọ́ ó dà ẹ tẹ̀síwájú tá a bá máa ṣe míì ẹ máa wá kà dáadáa. kí ni ìyàtọ̀ láàárín ìgbà àti ẹgbàá ìgbà àti ẹgbàá àti ẹgbàá ìgbà àti ẹgbàá kí ni ìyàtọ̀ láàárín ìgbà wa ni mo mọ̀. ìgbà lẹ́mọ̀ ìgbà mẹ́ta ni ìgbà ìdáláyé o ìgbà kálẹ̀ sàn mi dòwúrọ̀ lọ bàbá ìgbà àti ẹgbà ó jẹ́ bíi nǹkan téèyàn lè mú mọ́ra. nǹkan tí èwe ayé bá wí ní ẹgbà ọ̀run gbà àbí. irọ́ bẹ́ẹ̀ yẹn kọ́. ó dà. nǹkan tí téèyàn lè mú mọ́ra téèyàn lè faradà tàbí téèyàn lè gbà mọ́ra. ẹ lò ní gbólóhùn. a ní ẹgbà ẹlẹ́gbà ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀. ẹgbà ẹlẹ́gbà ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ́gbà ẹlẹ́gbà. ẹni sùúrù. yájú ti yájú òótọ́ ni ẹ̀yin yín ni mo wà ẹ pẹ̀lẹ́ ẹ má bínú ọmọ ìyá mi. ẹ ṣe amúniṣe ni. àwọn ni a ní sùúrù. ẹ ṣe mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ lè máa ẹ ní sùúrù ẹ lè máa bú mi. mi ò bú yín. ẹ bú mi. iṣẹ́ tó lọ́n fi ràn yín ni. kí n jẹ́ amúniṣe ni. ó dáa ẹ ní sùúrù tẹ́ bá gbà wọn á kọ padà ó yá. ẹ ṣe. ìgbà wọn ní tí babaláwo bá jí arántí ọpọ́n Ifá bí akọ̀pẹ́ bá jí kò ní fi kíni. ìgbà kíní tó fi ń kọ ọ̀pẹ tó fi ń gùn. tó fi ń gùn ọ̀pẹ ó ní ìgbà. bẹ́ẹ̀ni. mo ṣe rí i pé àròyìn lọ́wọ́ ó yá. ìwọ ló kù mo ti sọ. ẹgbà. mo ti sọ ẹgbà lẹ́ǹkan. ẹgbà gbàjẹ́. ẹgbà. 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 ẹni sùúrù. ẹgbà. ẹni sùúrù. ní sùúrù. ẹgbà. ẹgbà. nǹkan tí èèyàn ẹgbà. nǹkan tí ẹnìkan lè kọ̀. kí ni ẹ̀ṣọ́? ẹ̀ṣọ́. ẹ̀ṣọ́ ni àwọn nǹkan amára ẹ̀ṣọ́ póríṣiríṣi ẹ̀ṣọ́ tara tàbí ẹ̀ṣọ́ bóyá èèyàn ní. ẹ̀ṣọ́ tara kí ni ṣé mo ní ẹ̀ṣọ́ lára? ẹni bíi aago ọwọ́. ẹ̀ṣọ́ ni àbí? ẹ̀ṣọ́ ni. kí ni wọ́n ń pè chain necklace? ẹni sùúrù. ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn. bẹ́ẹ̀ ni ẹ̀gbà ọwọ́. ẹ̀gbà àbí ẹ̀gbà?
Ẹ̀gbá bí Ẹ̀gbá ó ẹ wò láàrin èmi àti yín. Ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Irọ́ ọlọ́mọ pé mo nífẹ̀ẹ́ yín, orúkọ táyé ń pè yín ta tí mo sọ lẹ́ǹkan ẹnu mi ò gbá mọ́ torí ẹ ti wù Ọlọ́run rán yín sí mi ní wákàtí tá a wà yìí. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣí. Ó dà, ẹ̀gbá òun ni ẹ̀ṣọ́, òun náà ni ẹ̀ṣọ́ ẹ̀gbá ọrùn, òun ni necklace, ẹ̀gbá ọwọ́, òun náà ni ẹ̀ṣọ́ náà ni ìkànnì méjèèjì, jewelry gbogbo ẹ̀ òun ni ẹ̀gbá ni wọ́n. Ó dà. Ibo ló dá sí wọn dá padà. Ìjọba mi dá padà. Wọ́n ní ibo ló dá sí. Wọ́n ní ibo ló dá sí. Ó yá. Ẹ wò torí mo fẹ́ fi akọ pé ni mo ti wà ní iléèwé ìdẹ̀ tí mo fẹ́ gbé olùkọ́ mi lárugẹ. Eléyìí 1,000 ó lé ní 300 farabalẹ̀ ó lé ní 300. Ọgbọ̀n dín ní 4. Ẹ̀rùn pọ̀ ni. Ẹ kà wá láti ibi lẹ́bẹ̀ tá ti mọ́lẹ̀ jẹ. Ibi pẹlẹbẹ. Ìbéèrè 26. Ìbéèrè 26. Lé lọ́ọ̀ọ́dúnrún. Lé ní 1,000 Ó yá. Àtẹ̀yìn láti máa ẹ ṣe tẹ́ ẹ kọ́ mi. Yorùbá bọ̀ wọ́n ní a kì í gbá ṣoṣo lójú. Ṣọṣọ. A kì í gbá ṣọṣọ lójú. Kí ni Yorùbá ń pè ní ṣọṣọ? A kì í gbá ṣọṣọ lójú. Ṣọṣọ. Orí ògún ló wá sí mi lẹ́nu. A kì í bá yínmí dùn mí. A kì í bá yínmí dùn mí. Orí ògún ló wá sí mi lẹ́nu. Orin Ògún. Ṣoṣo làwọn ẹ̀ máa ń pè. Ògún ni ó sì wọ́n sí bá. Ògún ni ó sì wọ́n sí yàn. Ògún máa jẹ́ ṣoṣo nìyẹn. Ṣoṣo nìyẹn. Ilé ìṣọṣọ. Ṣọṣọ ó dàbí ẹ̀gún, bí nǹkan tó dàbí ẹ̀gún ara òde ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni mo ti sọ fún yín. Mo ṣàmọ̀ pé nǹkan bí ẹ̀gún ni ṣọṣọ. Ẹ̀gún. Bí nǹkan tó lè ẹ̀gún jẹ́ mọ́ kíní pò di ẹ̀yìn yẹn. Kíní ẹ̀yìn ó dín díẹ̀. Tẹ́gùn a kì í gbà tẹ́ bá gbà kí ló máa ṣẹlẹ̀ sọ́wọ́ yín? Ó máa bẹ́jẹ̀ ni. Wọ́n gbà. Iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe náà. Iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni àtàdẹ́rìn pòṣónú. Iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò adẹ́rìn pòṣónú. Ẹ̀rọ agbóhùn máa gbèsì ni. Ẹ wo ẹjọ́ máa dáhùn kí ni ẹ fọ̀rọ̀ lé ayé mi lẹ̀. Ẹ wo wọ́n ti tán ṣọ́mà ẹ kówó tó kù wá. Ẹ kówó tó kù wá á bá nǹkan. Bàbá mi ò lè sọ bó ṣe dùn mí tó. Iléeṣẹ́ ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì wo lẹ ti ń ṣiṣẹ́? Ṣé ní Èkó ń bí? Èkó ni. Màá wá kí yín nílé iṣẹ́ yín. Ṣe sà. Ẹ̀jẹ̀ jó ẹ̀jẹ̀ máa. Bàbí yóò sáyé. Bàbí bá wọ́n mú. Ó dẹ̀ dùn mí ṣá.
tá bá dédìí iṣẹ́ ṣíṣe là á ṣe wọ́n gbìyànjú ìyànjú là ń gbà. ìbéèrè ẹyọ kan. Ọ̀kàndínlógójì. Ọ̀kàndínlógójì lé ní ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan. Ó ní wípé parí òwe Yorùbá yìí bí ẹrú bá máa dọmọ bí ẹrú bá máa dọmọ iṣẹ́ àti wá rẹ̀ yóò fi hàn. Filẹ̀. Iṣẹ́ àti wá rẹ̀ ni ó fi hàn. Tá bá dẹ̀ wò a lè máa fún yín ṣùgbọ́n bí ẹrú bá máa dọmọ kì í ṣe ìmọ̀ràn ọjọ́ kan kì í ṣe ọjọ́ kan. Àṣàrù lè dọmọ ẹni pàtàkì ẹni àpọ́nlé àjọmọ̀ ń dẹrù ẹni àbùkù ẹni ò lọ́lá ṣe bí ìwà ló máa mọ̀mọ́ lè dẹrù ṣe bí ìwà náà ló mẹ́rù gan lè dọmọ. Ìbà rẹ̀ Saheed Papa. Ìdí tí èèyàn lè fi sọ̀rọ̀ kó sọ pé tẹ́rú bá máa dọmọ ìwà ẹ̀ ló máa fi hàn ṣùgbọ́n tá a bá ń pa ní òwe bẹ́rú bá máa di ọmọ kì í ṣe ìmọ̀ràn ọjọ́ kan kì í ṣe ọjọ́ kan tó bá délé yẹn ó ní ìgbésẹ̀ téèyàn máa gbé kí ẹrú kó tó lè di ọmọ. Kò ń ṣe ẹrú nìkan tí èèyàn bá máa ṣe oríire téèyàn bá máa lu àlùyọ láyé kì í ṣe ìmọ̀ràn ọjọ́ kan kì í ṣe pé kó jí lénìí kó ṣe tán nílé ẹ̀kọ́ gíga lénìí kó wá ní tó bá dọ̀la ó fẹ́ di olówó tó ń kawó lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Nǹkan tó ń tìyàn lọ ṣèṣekúṣe nìyẹn ló ń tìyàn lọ máa ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ ló. Bí mo ṣe wá gbẹ́lẹ̀ yìí ṣó tún lọ sókè. Ṣe gbogbo ìmọ̀ràn tá a kàn ń sọ yẹn wọn kò bí owó. Àràǹbádà owó jẹ́ owó àpèkánúkò ìyá ò sí nílẹ̀ yìí o bàbá ò sí nílẹ̀ yìí o iṣẹ́ ajé mo wá ròde o ẹ jẹ́ àfẹsọ̀ jayé o ayé lè o. Ó yá 1223. Ìbéèrè ẹ̀tàlélógún. Ìbéèrè kẹta. Ìbéèrè kẹtàlélógún. Lé ní ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan. Ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Àwọn wo ni Yorùbá ń pè ní adáréṣe tàbí adéréṣe? Adéréṣe. Kì í ṣe atóríṣe o. Atóríṣe o atóríṣe orí mi ò gbọ́dọ̀ burú. Adáréṣe nǹkan méjì ló wá sí. Ẹ sọ nǹkan méjì tó wá yẹn. Alákọ̀ọ́kọ́ ẹni tó burú, ẹlẹ́ǹkejì adẹ́tẹ̀. Ẹni tó ya wèrè. Irọ́
mi ò mo irọ́ mo ń sọ pé. wèrè ládéré ṣe. àtàkùn dá dúró máa dá sọ̀rọ̀. akọ̀ máa dá rẹ́rìn-ín mo jẹ́ ká fún wọn. nǹkan tí mo fẹ́ fi fún yín ni ti rárá ti adẹ́tẹ̀ àbí ẹni tó adẹ́tẹ̀ ó lè déré ṣe ṣùgbọ́n torí pé ọ̀pọ̀ èèyàn ń fẹ́ súnmọ́ adẹ́tẹ̀. rárá ká máa fi nǹkan sọrí nǹkan tó jẹ́ ká má bàa da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra ìdí nìyí torí nígbà míì ọ̀rọ̀ lè jọra ká fi wé nǹkan míì ṣùgbọ́n ó dàbí nǹkan tí mo sọ ní àná ṣé àná ni àbí tí mo sọ pé kí ni ìyàtọ̀ àárín ìbáṣepọ̀ àti ìbálòpọ̀. Ìbáṣepọ̀ ni relationship, ìbálòpọ̀ ni sexual intercourse. Ṣùgbọ́n tá a bá wò ó dáadáa, tá a bá ní ìbáṣepọ̀ kájọ ṣe nǹkan pọ̀, ìbálòpọ̀ kájọ lo nǹkan pọ̀, ó fẹ́ farapẹ́ra ṣùgbọ́n kò sí bí mo ṣe fẹ́ wẹ̀ yan kọ̀ọ̀kan kí n sọ pé mo bá mo ní lórí ẹ̀. Kò sí bí mo ṣe fẹ́ wẹ̀ kí n yọ kọ̀ọ̀kan kí n sọ pé mo bá àbúrò mi mo ní ìbálòpọ̀ pẹ̀lú àbúrò mi. Kò sí bẹ́ẹ̀ ṣe máa rò ó tẹ́ máa ro ìbáṣepọ̀ sí ẹ máa rò òun bá àbúrò ẹ lò pọ̀ ṣe mọ̀ pé kò sọ̀rọ̀ torí a fi sọrí ìbálòpọ̀ a fi sọrí nǹkan tá à ń pè yìí ìbáṣepọ̀ a fi sọrí ṣíṣe nǹkan pọ̀ ìdí nìyẹn tí mo fi sọ tí adéré ṣe àbí adáre ṣe alágànná wèrè alárùn ọpọlọ àwọn ni wọn torí àwọn náà ń dẹrẹ wọn á máa dá rẹ́rìn wọn á máa dá kẹrù wọn á máa dá wọn á kó sórí àkìtàn wọn á kó gbogbo ẹ̀ wọn á fi pé wọn ń gbélé Ọlọ́run má yà wá ní wèrè ká má yà wá ní wèrè ṣùgbọ́n ẹ má parẹ́ ìfúnlẹ̀ fún wa. Àmì tí gbogbo wa ń bí gbogbo wa pátápátá lẹ́yìn. tó bá fẹ́ jẹ́ kẹ́mi òun gbọ́ ẹ máa ṣe dáadáa sí i. ẹni tó bá fẹ́ kẹ́mi pàápàá jùlọ ẹni tó wà ní ọwọ́. ẹ̀yin tẹ́ fi padégún ẹ tún lè sọ pé adé ògùn mọ́ èmi. gbogbo ẹni tó lówó tó. ìbéèrè wọ́n mọ̀ yẹn. mi tí ẹ tí ì wò ẹ láì tí ì gbé mi jìnnà. Ìbéèrè kí ni? Ìbéèrè ẹ̀tàdínlọ́gọ́ta. Ìbéèrè kẹtàdínlọ́gọ́ta ó lé ní ọ̀ọ́dúnrún ó lé ní ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan ó yá. Kí ni àkọlé àti àpèjà orúkọ ọba ìlú Ìṣànyìn? Kábíyèsí o. Tí wọ́n ní lé mi lé tọ́lúwẹ̀ wá máa. Pẹ̀lú gbogbo ẹ̀rín tẹ́ rìn. Ọba. Ẹ wá o. Tí n bá lọ porúkọ ń sìn ìgbà ẹlẹ́ máa tún ní. Ẹ pé ìjẹ́bú orúkọ lorúkọ ń jẹ́. Irọ́ o. Rárá. Ìyẹn tó bá ń jẹ́ Joseph lorúkọ ẹ̀. Hakeem lorúkọ ẹ̀. A lè wá Yorùbá fákíìmù. Òótọ́ lẹ̀ ń sọ. Òótọ́ ni. Ṣé ẹ tàn mí? Rárá mi ò tàn yín. Torí ẹ̀ ni mi ṣe fẹ́ porúkọ mùsùlùmí mi lẹ́ẹ̀kan. Torí bá ẹ lẹ máa lọ dídí lẹ máa lọ kọ́ rárá orúkọ lorúkọ jẹ́ má àlàyé. Ẹ ṣe o. Ọba. Tí bá ṣe yẹn. Ló yá. Kò sí wàhálà. Ọba Abdulrazak Kọ́sì Ṣadérinrin ti ìlú Ìṣànyìn. Ṣadérinrin ti ìlú Ìṣànyìn. Kí ni ìtumọ̀ Ṣadérinrin? Obìnrin ló ń jẹ́ Ṣadérinrin. Ẹni tó tẹ ìlú Ìṣànyìn dórí. Ni Ṣadérinrin. Ṣadérinrin ẹlẹ́wà. Ẹlẹ́wà àbí ẹlẹ́wà? Ẹlẹ́wà.
ẹ̀wà ní Ṣadérinrin yẹn ń tà. tó obìnrin rọ̀gọ̀rọ̀gọ̀ obìnrin dáadáa iye ẹni ní Ṣadérinrin. torí ẹ̀ la ṣe máa ń dùn wò torí ẹ̀ làwọn ọmọ Ìṣàyìn ṣe máa ń dùn wò. ìdí tá à ń béèrè ìbéèrè nípa ìlú nítorí ká lè máa ní ìmọ̀ sí nípa ìlú ara wa kò dẹ̀ séèyàn tí kò sẹ́ni tó mọ̀ pọ̀n ju ọlọ́mọ ẹ̀yin lẹ lè sọ nípa ìlú yín fún wa tí àwa náà lè fi kẹ́kọ̀ọ́ nípa ìlú yín báyìí àwa kan ò mọ̀ pé Ṣadérinrin pé obìnrin ni tí wọ́n tẹ ìlú Ìṣàyìn dó. Abdulrasheed kábíyèsí wọ́n ti sọ. mo ti sọ náà. bá mi yọ náà yẹn. irọ́ ṣé mo sọ. èmi mo ti sọ náà. irọ́ mo gbọ́ náà. ṣé mo sọ bẹ́ẹ̀ ni káwọn ká má parọ́ ká má sòótọ́ ẹ má ṣàbòsí mi o àwọn tó wà lẹ́yìn kíní wọ́n ń ṣàbòsí mi o. ṣé wọn gbọ́ náà. nígbà tó lúwẹ̀ ń ṣe Naomi. yóò dáa. ṣé orúkọ ni ẹ lálẹ́ dárúkọ wọ́n ń ṣàbòsí mi lápá bí wọ́n fẹ́ràn mi. Abdulrasheed kì í ṣe Abdulrasaq. Abdulrasheed. Rashid ni mo sọ ọkọ sí. Abdul mo ti gbọ́. àṣìṣe Ṣadérinrin ẹni sùúrù Ṣadérinrin ni mo fẹ́ gbọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó ti dà. bàbá mi ẹ má jẹ́ kọ́ lé mi lé wọ́n mọ̀ mí. ọba Abdulrasheed Ọmọ́táyọ̀ Salami. Salami Ṣadérinrin ti ìlú Ìṣàyìn. Ìṣàyìn ló dà. jókòó yìí gan gbóná náà yẹn. ẹ bá ń pàtó fún ọ. ìmọ̀ bíi tẹ́yìn fi títí tẹ́ fi ń gbọ́ nǹkan tẹ́lẹ̀ gbọ́ ọ lọ́n ṣàṣàánú mi lọ́wọ́ yín. ìbéèrè ẹ jẹ́ wo 1241. ìbéèrè 140. 140 lé ní 300 lé ní 1000 kan. kí ló sọ. ó sọ pé pa òwe Yorùbá méje tó ní ọba nínú. méje. ló dẹ̀ fi ṣe 5. ló dẹ̀ fi ṣe 3. alákọ̀ọ́kọ́ bọ́ba kan ò bá wàjà ìkan ò lè jẹ òwe Yorùbá ni. ìkejì ọba 10 ìgbà 10 lónílé ayé. ẹnìkan lè lórí alẹ́ igbó. ìkẹta ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣeé má jẹ odò ọba ò ṣeé má lò. ẹ sá mi látẹwọ. ẹ ṣe aláàrẹ ẹjọ ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹ pàtẹ́wọ́ fún wọn. mo mọ̀ di mo rí pé ẹ rí pé owó kì í síbí lóòótọ́ torí owó tó ṣì wà ń bí ṣì ralẹ̀ ní Ìṣàyìn. eléyìí ó ralẹ̀ ní Ìṣàyìn. ẹ má bẹ̀rù Ọlọ́run. ó ralẹ̀ ní Ìṣàyìn. ó ralẹ̀ ní Ìṣàyìn. ẹ mọ iye tó ń talẹ̀ ní Ìṣàyìn. èlò náà ń talẹ̀ ní Ìṣàyìn. ẹ má wọrí ẹ jẹ́ ń gbájúmọ̀ nǹkan. bá mi yọ wọ́ọ̀rì yẹn. ó dẹ̀ dùn mí o. kò dùn yín ó dùn mọ́ yín ni. kí la lè ṣe sí káwí káfọ̀ káfọ̀ káwí wọ́n má sọ òyìnbó o. eléyìí ẹ pẹ̀lẹ́. ẹ ṣáàfẹ́ jẹ́ ń rí léwọ̀ dandan. lóyà. ìbéèrè ìbéèrè kẹrìndínní àádọ́rin ní àádọ́rin lé ní 300 lé ní 1000 kan.
dárúkọ ṣàrán mi lọlé. Dárúkọ ọba mẹ́ta. Dárúkọ ọba mẹ́ta tó ti jẹ ní Ìṣọ̀yìn àti ọdún tí wọ́n jẹ. Àti mọ̀tà ọba tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí kábíyèsí ọba Abdulrasheed Ọmọ́táyọ̀ Kọ́sì Sàlámì àwọn ni wọ́n ń jẹ lọ́wọ́ báyìí. Ìlúfẹ́milóyè Ṣadéńrẹ Ìlúfẹ́milóyè kínní wà bá mi yọ. Olúwa mi ẹ̀rọ Ìlúfẹ́milóyè kínní èmi tún sọ kínní ẹ̀yin tún la wà nù mọ́lẹ̀. amúniṣe ní kí lamúniṣe ní àsọ. títa mọ́niṣe ní bádùn yàn wọra ò ń ṣe mí ò ń gbà mí kí la fẹ́ ṣe sí ẹ̀ náà. méjèèjì lẹ́yìn wá kó pọ̀ ọba tó ní wá mọ̀ méjèèjì lẹ́ kó pọ̀ àtàmọ́niṣe ní àtòúnṣe mí ò ń gbà mí méjèèjì náà lẹ́ kó pọ̀. ó yá ìkíní ọba Ìlúfẹ́milóyè kínní Ṣadéńrẹ ti ìlú Ìṣọ̀yìn àwọn débẹ̀ ní ọdún. ní máa bá lọ. ó yá. ó yá náà. ẹ wo. ó ti mú gbẹ̀lẹ̀. ó dà ọdún ẹgbàá ọdún ó lé ní mẹ́rìndínlógún. ẹja máa lọ. ni wọ́n jẹ. mo gbà fọ́lọ́run lórí eléyìí torí ìgbà yẹn lolúwa ẹ máa tún máa. ẹni sùúrù ìkejì. ẹ ṣé. ọba Fúnṣọ́ ọmọ Ògúnkọ̀yà àwọn Ṣadéńrẹ náà làwọn wọ́n jẹ ní ẹgbàá ọdún ó lé márùndínlógún làwọn gbéṣẹ̀. ó yá. ṣùgbọ́n ọba Amos Kọ́láwọlé Agbọ́ládé Ògúnnúgà àwọn ẹgbàá ọdún lé méjì làwọn gbéṣẹ̀ kí ọba Fúnṣọ́ ọmọ Ògúnkọ̀yà kan tó jẹ kó tó kan bàbá wa tí wọ́n ń lo sáà lọ́wọ́ ọba Abdulrasheed Ọmọ́táyọ̀ Kọ́sì Sàlámì Ìlúfẹ́milóyè kínní. kínní Ìlúfẹ́milóyè kínní. ọba mẹ́ta tí wọ́n ti jẹ ní ìlú Ìṣọ̀yìn. ṣe rí kínní ó yẹ kí a máa mọ ibi tí a ti wá àti nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. tí n bá béèrè lọ́wọ́ yín nísìnyí pé kí ni àwọn nǹkan àmúyẹ ìgbáyégbádùn tó ṣẹlẹ̀ nígbà tí ọba Ògúnnúgà ń jẹ ní ìlú Ìṣọ̀yìn ẹ lè má mọ̀ ṣùgbọ́n nǹkan tó tọ́ ni fún gbogbo wa láti mọ̀. mi ò lè máa béèrè lọ́wọ́ ọmọ Ìṣẹ̀yìn ọwọ́ ọmọ Ìṣọ̀yìn ló yẹ kí n ti béèrè ká wá gbé sára ìbéèrè Masọ̀yìnbó kí gbogbo wa lè mọ ìlú ara wa. àwọn míì ò mọ̀ nípa Ìṣọ̀yìn títí di bẹ́ẹ̀ a ṣe ń sọ̀rọ̀ yìí báyìí náà ṣe ń gbọ́ nípa Ìṣọ̀yìn báyìí lọ́wọ́lọ́wọ́ yìí. ṣùgbọ́n mi ò fẹ́ sọ̀rọ̀ jù. Pàṣọ. àwọn ìbéèrè yìí ṣé ó kàn ṣe kò ń gẹ́ ni àbí báwo. kò ṣe kò ń gẹ́ o ṣebí Ìṣọ̀yìn lẹ ti wá. bẹ́ẹ̀ ni. a dẹ̀ mọ̀ pé Ìṣọ̀yìn lẹ ti wá a ní láti béèrè ìbéèrè tó bá wá láti Ìṣọ̀yìn. ìgbà wo mo sọ fún mi. ẹ fún ọ ní béèrè ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. àwọn ti yọ eléyìí. wọ́n ti yọ. ọlọ́run má jẹ́ yọ ara kù. bí àkọ́tí ẹ̀ yọ nǹkan gbogbo a máa yọ ti Ìṣọ̀yìn yẹn nítorí tẹ́ bá mọ nǹkan nípa ìlú yín. mo mọ ẹ̀rù yín kan bà mí. ẹ̀rù Ọlọ́run bà mí ẹ̀rù Ọlọ́run bà mí o ohun tó bá ti pín. ìbéèrè
150 ó lé ní 300 ó lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní ewì dájúdànù? dájú mímí dànù mírè. Dájúdànù. Ewì dájúdànù. Ṣe àpẹẹrẹ kan tí o mọ̀. Dájúdànù. Kéèyàn dá ojú, kéèyàn dànù dúró. Àfi bí Abìjà. Dájúdànù. Ewì dájúdànù. Dájúdànù. Ó dá ẹ ṣe àpẹẹrẹ. Tẹ́ ẹ bá kọ̀ tiẹ̀ mọ̀ báwo la ṣe fẹ́ ṣàpẹẹrẹ. Ewì dájúdànù. Ewì tí wọ́n máa ń kà bóyá lójú ogun. Bí ògbórí ẹlẹ́mẹ̀ṣọ́. Dájú ewì dájúdànù. Ewì dájúdànù. Ewì tí èèyàn máa ń farabalẹ̀ sọ tí èèyàn kì í rọ́pọ̀. Tí èèyàn kì í rọ́pọ̀ tó jẹ́ pé ìtùbí ìnùbí. Irọ́ tí èèyàn máa ń gbà àkọ́kọ́ tí mo ní kan parẹ́ lélẹ́yìí torí mo mọ̀ pé ẹ̀ mọ̀. Tongue twister. Àkọ́kọ́ rèé. Ṣé tongue twister. Èmi ò mọ nǹkan tẹ́ ń sọ. Ẹ mọ̀ ewì tó jẹ́ wípé èèyàn á máa fi ọ̀rọ̀ tó jọra bóyá là ló gbẹ̀yìn ẹ̀ kẹ́ máa fi wé lọ bẹ́ẹ̀. Bí àpẹẹrẹ tó bá sọ wípé sísì fún mi lápẹẹrẹ kan ọlọ́pọlọ àbí alágbára tí gbàgbára lọ́wọ́ alágbára nígbà tá alágbára bá fipá gbàgbà lọ́wọ́ nígbà. Mo ti má pẹrẹ wá. Àpẹẹrẹ nìyẹn. Mo ti má pẹrẹ wá. Mo ra dòdò mo jẹ dòdò. Mo ra dòdò ní dòdò mo jẹ dòdò ní dòdò. Mo fọwọ́ dòdò pamọ́ ní dòdò ní dòdò. Ká mẹ́yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká wá fẹ̀yìn rìn láti sẹ́yìn. Ẹni tí ó yin ni ò ní yin ni. Ẹni tá yin ni á yin ni. Gbogbo ẹ̀bẹ̀ yẹn olókìkí kìkì tí fòkìkí fẹ́ni tó ń fòkìkí lókìkí kìkì ògidì òkìkí lókìkí ọba mi tí ń gbé ní òkìkí fòkìkí. Bàbá o. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. Lélẹ́yìí ló gbẹ̀yìn. Lélẹ́yìí ni. Ìbéèrè kẹrìnléníàádọ́ta lé ní 300 lé ní ẹgbẹ̀rún kan. Ó yá. Parí ẹ dúró lé nígba. Lé nígba. Ìbéèrè kẹrìnléníàádọ́ta lé nígba lé ní ẹgbẹ̀rún kan. Parí òwe Yorùbá yìí. Àforóyaró. Àforóyaró. Àforóyaró kì í. Àforóyaró kì í tẹ́gbẹ́. Ó lè má tẹ́gbẹ́ náà. Àforóyaró. Ó dẹ̀ dùn mí. Àforóyaró. Àforóyaró kì í lálẹ́. Bá mi yọ. Kí ló dé máa wá sí i? Àforóyaró kì í jẹ́ kí oró tán. Kò jẹ́ kóró tán lẹ̀. Torí tó bá ti fi oró ya oró ẹnìyẹn náà tó fowó ya oró ẹnìyẹn náà tó fowó oró ya oró. Ẹ bá wọn parẹ́. Irọ́ ti mọ́. Àforóyaró kì í jẹ́ kí oró tán. Àwọn kan ò ní lè pè bá ṣe ń pè báyìí. Tóbi. Ní àforóyaró. Àforóyaró kì í jẹ́ kí owó tán. Àforóyaró kì í jẹ́ kówó tán.
ó dà ẹ ṣé gan ni tẹ́ wá sórí ètò lẹ́ni inú mi dùn láti rí yín inú mi dùn gan ni a ní ẹ̀bùn fún yín eléyìí kí ẹ máa fi rọrí ní ìgbàkúgbà tí ẹ bá fẹ́ sùn eléyìí láti ọ̀dọ̀ àwọn The Fabric Place aṣọ làwọn ń tà wọ́n ní ká fún yín ní aṣọ yìí gbogbo aṣọ tí mo máa ń wọ̀ pátápátá àwọn ni wọ́n ń tà fún mi wọ́n ní kí a fún yín ní aṣọ ìjọba ń fi sílẹ̀ ife eléyìí fún yín láti fi mu tíì eléyìí láti fi mu ẹ̀kọ kẹ́ máa fi fa omi mu ìwé wà ń bí fún yín fún kíkà eléyìí ìwé pé ká máa kọ nǹkan sí ẹ ti gba ẹyọkan ẹ máa fẹ́ ẹyọkan yìí sí wọ́n ṣe léyìí fún wa lọ́fẹ̀ẹ́ ni pé ká máa pín eléyìí èèyàn wa kan ló kọ́ ó ṣèyí fún mi àròfọ̀ àti ìjìnlẹ̀ èdè Yorùbá ìwé yìí ó lárinrin gan ni mo fẹ́ràn ẹ̀ eléyìí náà ìyá wa kan náà lóyún wọn kọ́ Múradéhùn Àfìláka àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá mo fẹ́ràn ìwé yìí gan ni ẹ jọ̀ọ́ ẹ kà á náà ẹ ṣé gan ni tẹ́ wá o mo dẹ̀ fẹ́ fi àkókò yìí sọ fún yín pé iṣẹ́ yìí ó pọ̀ fún wa láti máa ṣe a nílò ìrànlọ́wọ́ yín nítorí báyìí àti ní ibi tó jẹ́ ti tiwa tí a ti máa ṣe ìgbóhùnsílẹ̀ Masọ̀yìnbó tí ò ní jẹ́ pé a máa ṣe ní kìṣì tó jẹ́ tẹ́ bá dé ẹ máa rí pé ibi ti Masọ̀yìnbó ni àti ní ilé kan ní Èkó níbí báyìí ṣùgbọ́n a nílò owó láti túnṣe o ṣàwọn pé owó mi ni mo ná látijọ́ yìí o ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ dá sí tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kí a máa tan èdè àti àṣà Yorùbá ẹ jọ̀ọ́ ẹ kàn sí wa ẹ jọ̀ọ́ Tóbi ẹ fi àpò òṣùwọ̀n wá sí ibi ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ nílò owó gan àbí kẹ́ fi ìwé ránṣẹ́ sí mi ní olùkọ́@eayoruba.com máa kà àjọ máa sọ̀rọ̀ ẹ ṣé gan ni o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣe ètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ ṣe fẹ́ mélèé lọlé ni iṣẹ́ àmúrelé ni iṣẹ́ àmúrelé ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọpọlọ bá wọpọlọ wá sí ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tèmi o a tún fún wa ní oore ọ̀fẹ́ láti tún ṣe ti ẹ̀mí o tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ jọ̀ọ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́rọ kẹrọ tẹ́ fi wò wá ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ò mọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀ arégbèdè sọ́ọ̀dọ̀ fi roko arégbèdè ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jọba kó tó dìgbà míì ire o pùm. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masọ̀yìnbó ń bí Kamari Mama Sọ̀yìnbó Kamari Masọ̀yìnbó ń bí Kamari Mama Sọ̀yìnbó Masọ̀yìnbó má ṣe sọ̀yìnbó ká lè jọ máa